ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Especially Saamu, mo nífẹ̀ẹ́ yín gan. Mo like yín gan. Ẹ wá mọ̀ nǹkan tó worry mi ni pé mi ì lè sùn, mi ì lè wò. Èmi mi ṣáà disturb mi pé kí n lọ ṣe yín lóore. Mo wò pé kí n ṣe yín lóore. Saamu, máa gba pálí fún yín. Ẹ fẹ́ gba pálí hospital fún mi? Ọlọ́run ní jẹ́ kó gba pálí hospital fún yín. Passport, international passport. Ó lè fẹ́ gbà fún mi? Bẹ́ẹ̀ ni. Kò tán síbẹ̀. Màá tún gba físà sórí ẹ̀. Ẹ má gba físà sórí ẹ̀ fún mi. Bẹ́ẹ̀ ni. Màá wá lọ bá àwọn èèyàn mi rẹpẹtẹ lọ́wọ́. Ẹ ṣe. Ẹ wo orí wo ni wàá ọlọ́wọ́ orí wo ni wàá yẹ fún yín tó wá special tó yẹ sójú pé táyà yín bàjẹ́ sọ́nà yín nìkan lọ́dẹ̀ wà bẹ́ẹ̀ mo dẹ̀ bá yín change táyà mo dẹ̀ gbé yín délé sójú bẹ́ẹ̀ lọ ní. Bọ̀dá Saamu, Ọlọ́run wà ní jẹ́ kẹ́ mọ ìyá rẹ̀. Wáò. Oore tẹ́ ṣe fún mi ojú bẹ́ẹ̀ lọ. Ẹ wo gbogbo nǹkan tẹ́ máa lò, gbogbo tíkẹ́ẹ̀tì pátá, gbogbo nǹkan tẹ́ fẹ́ kó lọ ọ̀run mi náà. Kò ní bàjẹ́ fún yín ẹ ní sórí burúkú. Bọ̀bọ̀ Ọlọ́run kan tó máa ń sọ máa ń fọ́ ni báwo ni màá sọ pé Arsenal máa ń bá kà. Ẹnu ẹ ti pọ̀ jù Messi ló ẹ̀pù yín Messi bẹ́ẹ̀ ti lọ ń sìn gbà tó ti lọ a máa nà yín pa Arsenal. Ṣùgbọ́n àwọn player tí mo ní yìí. Àwọn player wo lẹ ní? Èmi Lewandowski fọ́ ni táwọn ní last time. Àwọn ẹ̀ lè gbà ni. Nǹkan táwọn yẹn ń gbá ọ̀ bí Arsenal gbà. Wọn ò lè gbá kankan dáṣà lè ṣe máa ń wá Messi káàkiri. Arsenal wọ́n ti pé wọ́n máa player lẹ́ lò Messi nìkan. Ta ló sọ fẹ́ bẹ́ẹ̀? Àwọn players kó gan. Ẹ fẹ́ la o tẹ̀ tí mo wé ń lọ mo ti bá mú ẹ. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ káàbọ̀. Jikoto. Yoshibi. Ta ló ní mọ́tò? Mi ò mọ̀. Ẹ kúlẹ̀ o. Ẹ káàbọ̀. Ẹlẹ́rìí mi. Ẹlẹ́rìí ẹ̀yẹ wá. Ta ló ní mọ́tò? Ta ló pààkì mọ́tò sí? Yoshibi. Mọ́tò bíi ti báyìí pé wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Alẹ́ tó wá. Ẹ wo ọ̀rọ̀ mọ́tò tẹ́ ń sọ yìí. Olóta sí mi létí tí mo ṣe ní kí sáyé wá sọ fún yín. Ẹ rántí ẹni tí mo sọ fún yín pé wà bọ̀dà Saamu wá níjọ́ yẹn. Tí mo lọ pẹ́ nulẹ̀ ẹnìyẹn ni. Ẹ wá ṣe ọkùnrin ni àbóbìnrin? Ìbéèrè wo lẹ tún bí mi? Obìnrin ni of course. Obìnrin ló gbé mọ́tò ìwá. Wàhálà ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ nílé. Yoshibi. Ẹ̀yin girls ewu ni gbogbo àbòsí tẹ̀ ń ṣe báyìí ẹ ṣáà máa mú wá ọ̀nà tẹ̀ ṣe máa dálé onílérú. Kí ló ṣe? Bọ̀dá Saamu, kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Wọ́n ti wà ń tà ń bẹ̀ yẹn, á ti gbọ́ ó ti ṣe díẹ̀ tí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ orí burúkú bẹ́ẹ̀ méjèèjì jọ ń sọ fúnra yín. Ẹ jọ kí ni gbogbo rọ́bìṣì náà? Ẹ jọ Madam Wine, ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lẹ̀ wá ń bí? Ta ni wọ́n pè ní Madam Wine? Ẹ̀yin ló pè Madam Wine. Kí ló dé? Torí irun tẹ́ gbé sórí ni. Ẹ má wá bínú tó bá jẹ́ gold ni mo lò ńkọ́. Tẹ́ bá lo gold, Madam Gold lẹ máa jẹ, ẹ wọ yóò tiẹ̀ bá mi. Ṣé rí ojú tí mo dì bí mo ṣe wà yìí? Kẹ́ gbé báàgì kẹ́ kó ẹsẹ̀ fún méjèèjì, kẹ́ bọ́ síta ń bí bàjẹ́ tó la ojú mi. Orí ọ̀pẹ you are very stupid. Kí ta ni jáde nínú ilé ìbò? Ẹ má bínú o. Kí ló ṣe é gan-an kí ni problem tó ní gangan? Àlejò wá dúró ní kó jáde orí ẹ̀ dàrú. Ṣé ìyàwó yìí ni? Ìyàwó mi kọ́ kọ̀gbọ̀n dúró. Báwo lè ṣe jẹ́? Mi ò máa tó fà tó fi pariwo ẹ̀ṣọ́ ìbílẹ̀ rẹ̀. Àlejò débí ó dẹ̀rẹ̀ sí ní pariwo wèrè burúkú gbẹ́gòsò dúró carport tàn báàkì mọ́tò sábẹ́. Orí bí apá ìṣẹ̀dá bí apá tó sáṣọ sí orí ẹ̀ yíjà ni. Ìyẹn lẹ fẹ́ máa bá mi sọ, ìyẹn lẹ fẹ́ máa bá mi sọ àbí? Wo ẹ lọ bẹ̀rẹ̀ mi o, mi ò gbádùn nínú ilé ìjẹ́ bẹ̀rẹ̀ mi lọ́wọ́ gba àwọn ará ilé yìí, mi ò gbádùn ọmọ oníwèrè lórí o, mo máa lọ sí mo máa lọ gbé omi léná, mo máa jẹ́ kí omi yẹn kó gbóná wẹ́rẹ́wẹ́, wọ́n wá dà sí yín lára, ẹ̀rí kan tí màá ṣe fún yín, ẹ jókòó ṣì síbẹ̀ yẹn, ẹ kọjọ ń rojọ́ wẹ̀, omi gbóná ni màá dà sí yín lára. Ọdún fẹ́ ṣe bó ṣe máa ń ṣe. Ọdún fẹ́ ṣe bó ṣe máa ń ṣe. Ẹ ní sùúrù bọ̀dá Saamu, ṣé nǹkan tó sọ ẹ̀ṣọ́ serious? Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí mo sọ? Tó bá jẹ́ ọmọ lọ́ta ló kì mọ́lẹ̀ orí ilé tí máa dá. Mo lógo ọmọ tá a máa ṣe a máa yanjú rẹ̀. Ọlọ́run máa jẹ ìṣòro ṣe. Mo kọ́kọ́ lọ mọ́tò. Mo kí ẹ bá mi gbé.
stop gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí. À ń fọyàn lórí lẹ́ni lẹ́yìn olókùúta lọ́la. Tẹ́ bá nífẹ̀ẹ́ bọ̀dá Sàámú ẹ sọ fún wọn náà. Kò sí nǹkan tó bá bàdé bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ bọ̀dá Sàámú náà. Ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ séèyàn bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ ẹ má tún nínú mi. Yoshibi, ṣé mọ̀ pé mi ì close máwọn ará ilé yín náà tẹ́lẹ̀? Ẹ̀yin méjèèjì ló ń bẹ̀ close mọ́. Jẹ́jẹ́ mi ni mò ń lọ ní community. But I will not stop telling you the truth. Ṣé ní bọ̀dá Sàámú is fun to be with. Èèyàn jẹ́jẹ́ ni ẹ lè change it to your own taste. Nǹkan tí bá fẹ́ lè máa gbé sínú ẹ̀ tó jẹ́ pé ó máa fi gbogbo ìwà pálapàla yẹn sílẹ̀. Ife now, Ude Edemo is tall and handsome. Emo now. Hey. Yoshibi. Gbogbo ohun tẹ́ ẹ ṣe need a sister. Èmi ò fọwọ́ sí. Ẹ má lọ fún ẹ lápàtẹ́ṣọ̀. Èmi fún ara mi ò. Èmi ò fọwọ́ sí pé kẹ́ fẹ́ bọ̀dá Sàámú. Tẹ́ bá fẹ́ bọ̀dá Sàámú Yoshibi, abẹ́ni pé ẹ̀ ń kó iná sínú iná ni. Wọ́n là máa padà pa yín. Tẹ́ pé mo pé nǹkan tí bàbá máa sọ nígbà lílé. Èmi ò ní wá iná kọ̀. Gbogbo kí ni wàhálà tó wà ńbẹ̀? Kí ni wàhálà tó wà ńbẹ̀? Ọkùnrin wọn ni ò ní wàhálà. Gbogbo àwọn ọkùnrin sùúrù là ń bá wọn fi lò. Ẹ wo, ẹ tí ẹ wá mọ ọgọ́ tó ṣe wá ṣẹlẹ̀. Ṣé rí anytime tí mo bá attempt láti ẹ̀ ti consider bọ̀dá yìí. Bóyá kí n tiẹ̀ show wọn ní affection, kí n tiẹ̀ jẹ́ kó mọ̀ pé mo tiẹ̀ ní interest nínú wọn, pé mo tiẹ̀ like wọn. Ìgbà inú máa ń ṣorí burúkú òṣì tó máa ń ṣe yìí. Ìgbà inú máa ń gbé gbogbo wàhálà wọn dìde. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo lọ sọ́dọ̀ pastor. Orúkọ ọkùnrin 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo mú lọ sí ọ̀dọ̀ pastor pé kó bá mi gbàdúrà sí bóyá màá ti ẹ̀rí kankan nu wọn tí mo lè fi ṣáàdì orí. Ìgbà tí pastor máa drop bombshell, wọ́n ní pé bọ̀dá Sàámú nìkan wọ́n ti ẹ̀ close mọ́ 85% ní gbogbo àwọn ọkùnrin tí mo kọ orúkọ wọn lọ. Àwọn kan mú 30, àwọn kan 40, àwọn kan 15. Bọ̀dá Sàámú yìí nìkan òun ló gbé pẹ́ẹ́lí jù. Bọ́ àwọn náà máa ń ní mí lára jù bí mo wọ́n tí mo fẹ́ ṣe ó ti sú mi ẹ̀wọ̀. Ó ti sú mi jàre. Ọkùnrin 9. Rọ́sẹ̀! Aláàbò pọ́fúlọ̀. Yoshibi! Ṣé o máa gbé gbogbo òṣì tó ń ṣe lọ́ti jẹ́ kí n gbọ́? Ó ní kan tí ò ní jẹ́ni tó bá ṣe é ṣe. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Tó bá lọ́ọ̀bù wọn, tó o mọ̀ pé o fọ́ fún wọn, kí ló dé tó ní lọ bá wọn kó o kúnlẹ̀ síwájú wọn kó o fún wọn ní ring kó o propose? Ṣé o ṣe èrè níná? Gbogbo àwọn àwòrán tó ń tó ṣe káàkiri yẹn, èwo ló ní fújọ́ tó bọ̀dá Sàámú ti tẹ̀mí? Tó bá ti rí àlejò obìnrin lọ́dọ̀ bọ̀dá Sàámú báyìí, wàá bẹ̀rẹ̀ sí ní misbehave, wọ́n ló máa di gúngò, ó máa lọ yọ̀bí, ó máa gbọ́mọ lọ. Ọdún wo fẹ́ domi gbọ́rọ́ lé ìyá oníyà lórí ìyá lánàá tiwa. Wo jẹ́ kí n sọ fún ẹ, láti ẹni lọ, mo ń wọ̀nù ẹnìyẹn tó bá lò ní jáwọ́ lọ́wọ́ bọ̀dá Sàámú. Máa yẹ̀yẹ̀, máa bójú ẹ jẹ́, máa yànyànyànyà kíákí ẹ. Tó ń ṣe eré ní. Kí ló dé? Ọlọ́run gbàgbọ́ sí ìgbà. Ìṣẹ́jú kan ló kù tó bá tẹ́. Ó ṣojú ẹ̀mí àti ẹ̀yìn. Ta ló sọ̀rọ̀ yẹn? Aago ní ṣiṣẹ́. Ó ti yé mi, ó gírí gbígbẹ, ọwọ́ mi ló wà. Ayé àwọn tó ń bá bọ̀dá Sàámú jẹ́ àwọn tó ń bá yé wọ́n jẹ́. Ẹ̀wọ̀n ó tẹ̀ ti sún mi, ẹ̀wọ̀n ó ti gbogbo ẹ̀ sún mi, ẹ̀wọ̀n ó ti gbogbo ẹ̀ sún mi jẹ́ wọ́n jẹ́ ẹjọ́. Ṣé ti wá bínú lọ? Ẹ̀wọ̀n ti ká tẹ̀lé jàre, Yoshibi. Saamu Alajo. Saamu. Mo ti kó gbogbo àwọn ẹrù yẹn lọ sí site. Okay. Kódà mo dúró báyìí mo rí pé wọ́n kó gbogbo ẹ̀ sínú kọ́ńténà lójú mi kí n tó kúrò ńbẹ̀. Okay. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé àwọn ẹrù tó bá kù ńlé kẹ́ ẹ sọ fún mi kí n lọ kó. Lọ kó ń bò. Nílé ọ̀dọ̀ yín àwọn ẹrù tó kù ńbẹ̀ tẹ́fẹ́ ká tún kó kí n lọ kó mọ́. Jọ̀ọ́ má bínú, ṣé o mọ ilé mi ni? Bẹ́ẹ̀ ni. O mọ ilé mi? How dare you? Kí ni gbogbo rubbish tó ń bá mi sọ? Ṣé o mọ ilé mi? Mo tún béèrè, o tún ní God láti máa sọ pé o mọ ilé mi. Jọ̀ọ́ wojú mi dáadáa for the last time. Ìjọ́ tí mi bá ti rán ẹ lọ sílé mi, ipe kò lọ bá mi ṣe anything bẹ́ẹ̀. Jọ̀ọ́ má yẹ kí n rí ẹ lé mi o. Ó yẹ kó wájú mi jàre. Gbogbo yín gbogbo òṣì, gbogbo bó ṣe ń ṣe. Idiot. Are you? Wo mi tẹ̀ fẹ́ rí wo náà mọ́. You come back here. Sorry man tó wà ní ìsàlẹ̀ ní reception ní mo ní kó wọlé. Kí ni gbogbo rubbish náà? Come in. No.
No, calm down. Edije, báwo ni ṣe wà? Edije kijo. Mo fẹ́ lọ́wọ́ yín ni. Tó fún mi ní ìṣẹ́sọ́ tí mo jókòó arábí ò bá lè mọ́. Arábí ò bá lè mọ́. Ó jẹ́ ti jẹ́ fún mi kí n rí yín. Tí bá jáwọ́ báyìí, ní bá dídé rí yẹ́yẹ́ ló máa ń kọ́ ọmọ náà. Ìbò ló wà ṣe ti disappear ní. Ó ní ẹrù. Ẹ̀gbọ́n jókòó ìzókè. Ìlú lè jókòó. Ẹ jẹ́ wà báyìí ṣẹ̀ǹgẹ̀ lọ fún mi. Ṣẹ̀ǹgẹ̀ lọ fún mi. Ṣé àwọn sọ̀rọ̀ ká máa mọ̀ ṣe? Bẹ́ẹ̀ni. Mo promise yín, mo ní máa fún yín ní pálí. Bẹ́ẹ̀ni. Ipò wọn dẹ̀ máa fi físà lé. Ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbọ̀n ẹ bá gbà pálí fún mi wọ́n tún bá fi físà lé. Ẹ̀yìn bá gà yín wá kẹwàá jókòó tí. Kí ìdájọ́ kí. Ẹ wá jẹun. Ẹ wo ẹ farabalẹ̀. Yẹn ni físà yẹn ràn jù. Tọ́pẹ́ ìbúra Sàámú kò tọ́pẹ́ èmi ló lè fẹ́ dúpẹ́. Ṣé gbogbo bẹ́ẹ̀ ti jẹ́ gbé mi lọ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tá ì gbé mi lọ tá lọ ṣe biometrics tá lọ ṣe gbogbo ẹ̀ tí mo á wò ọkàn mi ò balẹ̀ láti bí oṣù kan wípé báwo ni físà yìí máa jáde ṣé máa jáde àbí ò ní jáde tí mo jàjà rí báyìí mo ìwà ìlú ìbò mo ti sọ̀rọ̀ local champion ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti sọ mí ní tẹ́lẹ̀ jáde mo tún wà ní country 21 ni mo lè lọ. Ṣé ìrìn àjò tájọ́ ń rìn yìí kó wá lè dùn kó pọ̀ kó tún wá pẹ́? Lórí pé mo tún táyà ṣe mo change táyà mo ṣe fọgàmẹ́sà. Mo fẹ́ bèèrè ìbéèrè kan náà ṣé ti má rí? Mi ti má rí. Ẹ ti má rí? Mi má rí. That's good. Ẹ jẹ́ kí n ti máa fẹ́. Ẹ jẹ́ ká máa fẹ́. Madam ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ṣe ẹ lọ́dẹ. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Ọdẹ orí. Ẹ má bínú kó láàrin òru àárín orí ò máa ta yín wọn ọdẹ lẹ lọdẹ rí pé bí ẹ ṣe. Stop ẹ tí ń sort mi. Mi ò ní sọ ẹ làgàn ẹ wá orí ní burú ni madam orí yìí dá. Ṣé mo ní kò wọlé ìlú láti ẹ̀gbọ́n kọ́ mi kò tún wọlé? Mo ní kí wọ́n sọ pé ṣé kí n máa lọ. You are sick! Get out! Má lọ wọ́n fa ọwọ́ mi ní wọn tó má lọ ibẹ̀ kí ni gbogbo wèrè iná ẹ wá ẹ ṣọ́ra jọ ẹ wọ́n gbogbo orí burúkú iná. Gbogbo bó ṣe ń lọ tó ń bọ̀ lórí mi láti jọ yìí nítorí bó fẹ́ kí n gorí èdè àbí o ti sáìsì mi wò o ti wò pé mo gùn ayọ̀ ọ̀dù tó wà lábẹ́ 16mm ló máa jẹ́ àbí ọlọ́run ò ní fún ẹ ṣe èmi tí mo ti wọ menopause tí mo ti súnmọ́ obìnrin láti tọ́dún mẹ́rin what is this rubbish for? Gbá gbogbo kí ni yín. Bùdá Sàámú, ẹ pàtẹ́wọ́ fún ẹ. Ní kí ni mo rò kò rí ẹ̀ ò pé èmi ló ṣe tíátà fún wá ọba tíátà gan lè mú gan fúnra mi o. Bùdá Sàámú, mo lè ṣe ìdánwò fún yín ẹ dẹ̀ pass. Irọ́ ló máa pa yín. I'm serious. Ọgbọ́n àgbọ̀jù ọgbọ́n ó máa ń mọ́ lọ́gbọ́n gan orí yín burú pẹ̀lú nǹkan tẹ̀sán yẹn ẹ̀yin èmi lè fẹ́ máa mú ṣeré. Bùdá Sàámú mi lè mú yín ṣeré ẹ pàtẹ́wọ́ fúnra yín ṣé nǹkan tí ẹ tẹ̀ tún ṣe yìí in fact mo rí pé ọkùnrin tó dáńtọ́ ni ṣé ìdánwò tèmi kọ́ ara ṣe fún yín mo wò pé tẹ bá dé ìlú òyìnbó yẹn kí má máa lọ tójú bọlé àwọn ìyàwó oníyàwó nǹkan bẹ́ẹ̀ yẹn tóun òyìnbó dé láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló jẹ́ kí n ṣe exam tí mo ṣe fún yín yìí. Ṣé ìdánwò lẹ ṣe fún? Wàhálà ìdánwò ńlá ni èdè pass ẹ. Ìdánwò ni. Ọlọ́run. Wọ́n pass. Ọlọ́run. Èmi ò kúndú obìnrin bẹ́ẹ̀ ni mi ò wo obìnrin bẹ́ẹ̀ yẹn ṣé ìdánwò ni ẹ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run. Bọ̀tọ̀ ọwọ́ mi ti fẹ́ kan orí ọmọ yìí. Èmi gan-an ní jẹ́ ó débẹ̀. Ẹ má bínú. Ètùtù ẹ má wo bẹ̀yẹn mọ́. Ó débẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ gbàgbé lára ìdánwò yẹn náà ni. Ní bó ṣe débẹ̀ ẹ má wo ṣe kò jẹ́ pé ara yóò mú. Láìláì ẹ tún gbójú yín kò bẹ́ẹ̀ ẹ ti pass already. Rárá mi ò wá yan yín mà. Ẹ wò fún ìtẹ̀tẹ̀ tó ṣe yìí màá tún dá yín lọ lájú báyìí. Èèyàn rẹ ó. Ẹ ṣe madam. Ẹ tún wo ni. Nítorí pé Brian yín wọ́. Ẹ wá o ìyá ẹ̀dẹ̀ jókòó kálẹ̀ káwọn ojú ara wẹ̀ ẹ mọ̀ pé ara mi kò lé èmi lọ. Braga ni tẹ bá fẹ́ máa lọ ẹ lè máa lọ tí bọ́dà Sàámú bá dé a sọ fún wọn wípé ẹ sọ pé ara yín ò yá pé ó rẹ̀ yín lẹ ṣe lọ. àórí ẹ kò pé wàá dẹ̀ wíwí ọ̀rọ̀ yẹn wàá wí Sàámú
Bragani fúnra yín lè sọ pé gbádùn. Ọ bàbá rẹ̀ kò gbádùn. Ọ bàbá rẹ̀ kò gbádùn. Bragani torí pé jágbàlagbà ni màá wọ̀ fún yín náà. Ẹ stop now. Bàbá ẹ̀yin tá ń pè lágbàlagbà dé ń hùwà báyìí. Ẹ ti nígun funfun náà. A ti ṣoríire. Olúwa ṣeun. Mo ti ṣoríire. Olúwa ṣeun. Mi ò bá téèyàn jẹ́ bẹ́ẹ̀ ni. Mi ò ní kí téèyàn má dà. Ibikíbi táwọn èèyàn bá wá kóra jọ pọ̀ sí. Tọ́wọ́ láwọn fẹ́ bá tèmi jẹ́ kí ni kó ṣe wọ́n. Ohun yóò clear. Pátápátá. Orin tí gbogbo ọjọ́ ń ṣe òun láì kéré ẹ̀ báyìí. Mo ti ń jẹ pizza. Mo ti gba pizza. Mo ti gba pizza. Mo ti gba pizza. Mo ti gba pizza yéyé. Mo ti gba pizza. Ẹni òdùnmọ́ kò forí sọlẹ̀. Ẹni òdùnmọ́ kò forí sọdí. Ẹni òdùnmọ́ kò forí sọlẹ̀. Ẹni òdùnmọ́ kò forí sọdí. Èmi láláyọ̀. Olóríire làwa ń bá lọ. Èmi láláyọ̀. Olóríire làwa ń bá lọ. Mo ti gba pizza yéyé. Mo ti gba pizza. Ẹni òdùnmọ́ kò forí sọlẹ̀. Ẹni òdùnmọ́ kò forí sọdí. Àwa láláyọ̀. Olóríire làwa ń bá lọ. Sórí bó ṣe wọlé ẹ̀ ṣáwa náà blend pẹ̀lú rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀ kò yé wa jẹ́ kó yé wa gangan ọ̀rọ̀ físà ẹ̀ kò yé wa. Yo, I don't need to ask no damn question. Kasa no, nigga Rahi has gotten the pass out of the country. I need to start making the calls. My nigga Rahi is going to Chattanooga. Stay. Uncle, stay. Saamu Alajo, I am not going to Chattanooga. I have another place that I am going to. Yes. Country tí wọ́n fún mi ní fisa ẹ̀ tẹ́ bá gbọ́ ẹ̀fọ́. Tẹ́ bá gbọ́ ẹ̀fọ́. Wọ́n ti fún mi ní fisa Schengen. Mo ní opportunity láti travel lọ sí 21 countries. Ọlọ́run ṣeun. Ìsàbù ìyẹn dá lábìnú kó bá lọ báyìí tó bá lọ jọ kí àwọn máa jẹ. Ayé lẹ́sẹ̀ bàbá kó wá kiri. Ẹ máa wá nǹkan jẹ nítorí lílọ tí èmi ń lọ nítorí mò ń lọ kọ́kán èrè mi sì bẹ pẹ̀lú mi láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín ṣe rí nítorí iṣẹ́ ọwọ́ yín lólúkálùkù máa san fún yín dó mo lọ síbẹ̀ fún ọjọ́ mẹ́ta mo dẹ̀ máa padà. Saamu ọ̀rọ̀ rí ọjọ́ kan ó ń lọ bìkan fọjọ́ mẹ́ta ìgbà tó jọba ti lọ ní ìsó ti lè lọ kó gúrùpù jọ lọ ṣàánú wa. ọmọ mi bẹ́ẹ̀ ni. No. Èmi trust Bro Sam. Tí Bro Sam bá sọ pé àwọn ń lọ bìkan àwọn máa dé in the next 40 minutes 100%. Wọ́n máa dé. Ọmọ ìgbọ́n ó gbọ́n ohun tó sọ ni pé má travel out mo lè bá padà dé in 40 minutes. ọmọ rẹ̀ ẹ wò wá pọ̀ jù àdúrà ẹ̀rí ẹ yá mi ní 4 days sí àjọṣe kan tí n bá padà dé lọ́sẹ̀ kan tí n bá padà dé tí n bá pè yẹn má gbé ẹ má bá mi sọ̀rọ̀ mọ́. Ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ kan àtọjọ́ mẹ́rin àwọn ọjọ́sẹ̀ kan. Mo ti gba visa. Ọkọ̀ forí sọlẹ̀. Ẹlòdìmọ́ kò forí sọ́gi. Èmi láláyọ̀ olóríire làwa ń bá lọ. Ta ló dúró ilé ìwé? Bọ́lọ́run ti wà láàyè tọ́lọ́run dẹ̀ jẹ́ Ọlọ́run tó jẹ́ kọ́lọ́run kan lọ ṣoṣoṣoṣo báyìí ló wà.
tí bá fi Ọlọ́run tí mo mọ̀ yẹn ṣépè fún ẹni tó dọ́rú eléwo ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ tán ni kí ni túmọ̀ eléyìí ha kí ló wà ní yàrá mi tó dọ́rú eléwo mo dáràn bí mo dẹ̀ ṣe ń wò mo mọ̀ kí inú stọ̀ láńlọ́ọ̀dù yìí wọ́n á ti wọnú stọ̀ yìí náà àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á ti wọnú stọ̀ yìí kí ni gbogbo òṣì náà ẹ sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni gbogbo ọ̀rá mi ìtẹ́gbà mi dánwò nínú ilé ìnáwó kò ní yíyí sá gbogbo ìgbòrò ẹ̀dà orí rọ́ọ̀lì ẹ̀dẹ̀ kù dẹ́dẹ́ ta ló wọ inú yàrá mi tó dánú yàrá mi rú kó sọ fún mi. Bọ́dá mi wọnú yàrá yín ibi tí báwo ta ló tó bẹ̀ tó máa wọ yàrá yín débi tó máa dàbẹ̀ rú. Samuel calm down ṣé ó da yàrá yín lóru ó da yàrá mi rú mo dẹ̀ mọ̀ pé kò lè jẹ́ wọkùnrin ṣé ni tó ti yẹ ojú ẹ̀ ò lè jí tó kó máa wùwà bẹ́ẹ̀ ni bàbá Saamu bẹ́ẹ̀ ni mo lè bàjẹ́ mo kò ní di glasses. mo wọ inú yàrá mi sì mo dẹ̀ rí pé wọ́n ti da ọgbẹ́ ìjọ sí kí ló ṣẹlẹ̀. ẹ wò bọ́dá Saamu ẹgbẹ́ ẹjọ́ torí ọ̀nà ẹ má fi kan tí ò ṣe tèmi lọ mí o kí ló kémi pẹ̀lú inú yàrá yín kí mo fẹ́ wá ṣe inú yàrá yín èmi sẹ́ kí mo ti bára mi sọ láti bí how many weeks sísìn pé mi ò ní step yàrá yín rárá kò sí kan tí mo fẹ́ mú inú yàrá yín náà ẹ̀dẹ̀ ń fi lọ́kulọ̀ lọ mí ẹ̀ wò mí láìkẹ́ o. níwọ̀ agbọ́nsẹ́ ìkàndùnsẹ́ ojú olóko rẹ̀ kúndẹ̀kúndẹ̀ ẹ̀rí bàbá láàárọ̀ wò mo sọ for the last time máa ka 1 to 3 tí anybody ò bá sọ ẹni tó wọnú yàrá mi fún mi lásìkò yìí I will come back with fire 1 2 3. ẹ wò bọ́dá mi yẹ kí n sọ ebi Yoshibi ẹ sọ̀rọ̀ pẹlẹbẹ no ṣé nǹkan máa dààmú orí ẹ ọṣọ máa sọ pé kọ́ bí mi dọ́kí fẹ́ lọ ṣe é nù yàrá wọn. Listen Yoshibi, I am smarter than every one of you. Mo mọ̀ pé láti ìgbà tí mo ti gba visa, mo mọ̀ pé inú ẹ ò dùn. I know how much you love me, but you are scared and you are afraid to tell me. Torí o lè sọ fún mi kí n sọ pé no. O lè stand in no mi. Torí o máa gbóògùn jẹ ni. Mo mọ̀ pé nígbà tó ti gbọ́ pé mo gba visa, ó ní nǹkan ti bàjẹ́ lára ẹ̀. Mo wá promise ẹ pé nǹkan tó bàjẹ́ lára ẹ yẹn wo kò ní pẹ́ tí màá fi dé láti wá tún ṣe. So sí ẹ kí ló ń wá nínú yàrá mi gangan mo máa smart jù yín lọ. ẹ wò bọ́dá Saamu ó kìlọ̀ ara yín fún yín gidi gan o bọ́dá Saamu má fi lọ́kùlọ̀ lọ mẹ́wàá fi kan tí ò ṣe tèmi lọ mi o kí ni wọ́n lọ ṣe nu yàrá yín ẹ wọ ẹṣọ́ ara yẹn fi mí sílẹ̀ ẹ má fi kan tí ò ṣe tèmi lọ mi olóníwẹ̀ wo ní gbogbo kí ló wọ́n special nu yàrá yín. ṣe rí ní tó ṣẹlẹ̀ ẹ rí àbí ẹ rí pé Yoshibi work out on me suwala mi ò fún pé kí suwala ó lè work out on me ó ti kó bá yé o màá wá wọ bí gbogbo yín ṣe máa work out kúrò ní police station ohun tẹ́ ń wá nú yàrá mi yẹn ẹ sọ fún mi. Ọ̀sán sì ni o, èmi ò lè sí police station. Ṣé rí nínú situation yìí? Ó lè gidi ni gbogbo wọn sà, ó lè gidi ni wọ́n sà, ẹ sà, ó lè gangan ni wọ́n. Torí nǹkan tó wá nínú yàrá mi gangan mo fẹ́ mọ̀. Kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì, mo fẹ́ mọ̀. Ìgbà tí màá tún padà wọnú yàrá mi nígbà tí wọ́n da gbogbo ẹrù ẹrú tán tí màá padà wọnú yàrá mi owó tó sọnù nínú yàrá mi á tó 310,000. Èmi ni mo ní yàrá wọ́n lè ní 2 million lẹ́kọ́. Ṣẹ́ni eléyìí kò bá wa gbélé eléyìí ò bá wa gbélé àyọjú ràn ló kó bá. àti Yoshibi mo dúró kéde wá fún. Ṣé ọ̀rọ̀ gẹ̀dẹ̀ àgbààgbà tó ń gbé káàkiri gbogbo ìlú yẹn ó máa kó bá ẹjọ́ kan wàá rí àtẹlẹ́yìn náà sà kò bá gbélé sà eléyìí. Yes sir, ọ̀rẹ́ mi ni mo wá kí sà. Ta lọ rẹ? Pẹlẹbẹ ni sà. Ẹ sà, àwọn tó ń lòrì, àwọn tó máa ń spy ládùúgbò táwọn bá fẹ́ lọ digun jalè àwọn rè. Ohun tó ń ṣe nínú yàrá mi ẹ bá ń bi wọn. Everybody calm down please, calm down. Ní situation ẹni tí nǹkan ẹ bá sọnù nìkan lára ẹ mọ́. Now I want to ask you, ta ló mọ bí wọ́n ṣe já yàrá máa yìí àbí ẹni tó já yàrá máa yìí nínú gbogbo yín tẹ́ jókòó yìí? ìwọ ọ̀gá ọlọ́pàá ajọ fún yín ọmọ ìwà àbúrò wọn ni mo jẹ́ mo náà Saamu tẹ̀ wọ yìí wọ́n mọ bíbí dákí wọ́n yàrá wọn ni mo náà kọ́ wà lọ́bọ̀ ọgùn kí ni mo fẹ́ wá dé bẹ́ẹ̀. Orí gbogbo èèyàn lọ́gá ọlọ́pàá anybody tó bá ti wọṣọ ọlọ́pàá báyìí lójú wọn ọ̀gá ọlọ́pàá wọ́n mọ yàtọ̀ láàrin gardener àtọlọ́gbà everybody lọ́gá ọlọ́pàá lójú wọn ọ̀gá ọlọ́pàá sà
Excuse me, sir. Sir? Ṣé bí mo ṣe jókòó mo jọ ọmọ secondary school lójú yín? Ẹ tiẹ̀ máa bọ́rọ̀ yín lọ jàre, ẹ má dúró lórí yẹn. Ẹ ṣọ́ ara yín o. Yes, sir. So now, mẹ́ni tó bọ́gbù yàrá wọn àbí? All right, we are going to court on Monday. Ó fẹ́ jẹ́wọ́. Mọ́mí ni mo fẹ́ pè. Ẹ jọ tó lọ kó lè bàjẹ́ fún yín, ọkọ ọba àdábà kò lè pa yín dànù. Ẹ wo, ẹ jẹ́ kí wọ́n sọ sẹ́ẹ̀lì. Mo fẹ́ kẹfọn jẹ wọn. Ẹ sà, tẹ́ ẹ bá wojú gbogbo wọn, ẹ̀rí pẹ́ ni yóò sọ̀rọ̀. Ẹ̀rí gbogbo bẹ̀bẹ̀ kò ṣe nǹkan kan. Á dín kírímìnà ayé ni. Bó ṣe wà yìí. Tí wọ́n máa fi tó next year, ó máa celebrate 20 years nínú olè gíga. Bọ̀dá Saamu. Má pè mí o, má pè mí o, ohun tó tú yàrá mi fún ni kò sọ o. Ẹ sà, ṣé mi lè jáde kúrò mi? Ok, ẹ̀yin lè máa lọ. Ẹ lọ jókòó síbẹ̀ because mo ṣe náà a couple of questions tí mo fẹ́ bẹ̀yìn. Kò sí wàhálà, kò sí wàhálà. Ẹ wá, ṣé torí pé mo wo ìbá mo lé o. Ẹ má sùn bẹ́ẹ̀ mọ́, gbọ́dọ̀ méjì ẹ̀ ìwà bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ sùn. Èmi ni mo sọ. Kí ló ṣẹlẹ̀? Àwọn ará ilé mi tí mo kò da gbogbo orú lé mi rú, ó ti kó wọn lọ station kò sẹ́yìn kankan. Ta ló tún wá sínú ilé wájà lé nítorí ọlọ́run? Kí ni túmọ̀ eléyìí? Kí ni tí ń bá yàn lẹ́rú? Kí ni tí ń bá yàn lẹ́rú? Àbí kí ni tí wọ́n gbé lé báyìí? Kí ni tí ń bá yàn lẹ́rú ẹ́? Pọ́ọ̀pì! Ajáre, olúwa ló ń ṣàbí fún mi, èmi kí ló ṣàbí fún mi, ó wí ló fẹ́ pọ́pọ̀. Èmi ò lẹ́yìn ìṣòro òpèlè o. Hold on. Idiot. Èmi ni. Yes, orúkọ ẹ̀ nìyẹn. Saamu idiot ayé. Shut up! Ibikíbi tí passport tí visa bá wà nílé wọlé síta kókó fún gbogbo wa. Mo ti tọ́jú ẹ̀ síbi ìkọ́. Sọ àgbẹ̀yìn mi ò ní bojú o. Máa ṣá ẹwẹ́lẹ́ wọlé, máa pa ẹ́ dànù. Máa ṣe é báyìí. Shut up! Ní ìbọn lọ́wọ́. Èmi jẹ̀bi. Aṣá ẹ̀. Èmi jẹ̀bi ẹjọ́ ẹjọ́ kó wọ́n ṣàbí. Ẹ̀rọ ìlú ṣàbí. Jọ tó lọ. Bí wọ́n lọ sí. Ṣayọ̀. Má ṣe bẹ̀ mo ti rí bàtà ẹ̀. Yes, I've seen your shoe. Bùrọ̀ Ṣayọ̀, ṣé kí n máa lọ ni mo ti ń dúró dè yín látẹ̀kan náà? Ṣé o fẹ́ jẹ bàtà? Òun pa mí ewo dáhùn jàre, mo ti bá yín gbà. Ṣé bí colour brown? He's with me. Ewo dáhùn. Baby student. Bùrọ̀ Saamu, ẹ kọ́ fún. Ṣé fún ẹ lówó kó fi ra bíi bottle water àbí pure water? Ògbẹ́ mi. Òǹgbẹ́ngbẹ́ ó dà pé ibi ló ń pa ẹ́ gan pẹ̀lú. Bàtà yẹn mo rí ẹ tó ṣàṣe báyìí tó ń ṣe báyìí. Ṣé o fẹ́ jẹ bàtà ní kán lè fún ẹ ní pure water sí kó o múlé? Rárá Bùrọ̀ Saamu, mímú ló yún mi. Mo ń dúró de Bùrọ̀ Ṣayọ̀ ni. Àwọn ló ní kí báwọn gba bàtà yìí lọ́wọ́ ọ̀rẹ́ wọn. Ó dẹ̀ ti ń dá mi dúró sí ìbà látẹ̀kọ́. I'm going somewhere. Ṣayọ̀. Kí ló pa àwọ̀ àti Ṣayọ̀ pọ̀? Kí ni ìpàdé ẹ̀yin méjèèjì? Bàtà yìí. Ẹ ṣe. Cross of Jesus, circle like ball and the star. Cross ball star. Iyọ̀ ní bàtà ìtẹ̀lẹ̀ ní. Ẹ kò fine. Ìtẹ̀lẹ̀ ní. Kì í ṣe Ibrahim Yekini. Bàtà yẹn fine. Irú àwọn bàtà yìí ó wà pa gan. Tó o bá rí lẹ́sẹ̀ báwo ló ṣe máa rí? Ó máa fit ó máa bad gan. Size wo lélẹ̀? 45 ló máa fẹ́ jẹ́. Size mi nìyẹn. Size ni. 45 size mi nìyẹn. Fine. Tí bá bù sí orí pé lè ti ya. Gbà tó àyà ńkọ́. O rí kó ya kéèyàn kan burú eléyìí sí. Bókí ni ẹ ṣe rárá máa wọ bàtà yín bẹ́ẹ̀ o. Ó gba àrìnkà tẹ́rìn kiri gbogbo àdúgbò òun ló jẹ́ kí bàtà yín rí bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà ti máa ń rìn jù. Ìwọ ọmọ ọlọ́mú bí ìdérí ọtí. Àbájọ mo wò náà first time tí máa rí ìgò gọ́gù tí máa rí lára ẹ̀ mo á rí i pé lóòótọ́ sáìsì ọmọ ẹ̀ ló rà. Ẹ nàbí sáìsì ọmọ ẹ̀ kankan ṣe rí ni róńdóróńdó orí àtúnjẹ wò ọsàn wẹ̀wẹ́ ló gbé lórí o. Lọ́sàn mi láìkẹ́ á máa fi bọ́ ara bú mi mọ́ mi ò láìkẹ́. Èmi ìfẹ́ bọ́ ara bú ẹ lọ sọ pé bàtà tèmi àrìnká ni bàtà yìí máa bọ̀ máa fi ṣépè fún ẹ lọ́jọ́ kan. Ẹ̀jẹ̀ ìjọ tó yọ lọ ẹ má fi bàtà yín ṣépè fún. Ibi tí bàtà mi ti rìn dé kí ni kò sọ́fà dé bẹ́ẹ̀. Irọ́. Kò sọ́fà
Òwúrọ̀ ṣayọ̀ ẹ pẹ́. Ṣayọ̀ báwo ni? Bẹ́ẹ̀ mi mọ nǹkan tó pàwọ́ àti baby student pọ̀ bí o dẹ̀ fẹ́ mọ̀. Bàtà yìí ni mo rí lọ́wọ́ ẹ̀, ìyẹn ló cut attention mi sọ́dọ̀ tiẹ̀. Mo dẹ̀ mọ òun dáadáa, mo mọ̀ ìyá ẹ̀, mo mọ ilé ẹ̀. Tó ti yẹ mo kò sẹ́ni sí mi ò mọ̀ nínú ilé ìyá ẹ̀. Ìgbà tí yẹ kó lọ́dọ̀ bàbá ẹ̀ gan registrar ni ìyá ẹ̀ lọ fẹ́ ní Òmù Èkìtì. Ibẹ̀ ni ìyá ẹ̀ ti lọ fẹ́ èèyàn. Ìwọ náà nígbà tí wọ́n gbé ẹ dé láti Kogi ńgbà náà tó mọ̀. Ọmọ líle ni ẹ́, wọ́n rọ stiketi ẹ̀, wọ́n tún wá dẹ́ ẹ padà. Nígbà tí wọ́n rí bàtà yìí, máa ní bàtà yìí wà ókè. Bàtà wà ní wọ ló ní. Ṣayọ̀ fún mi bàtà yìí. Ẹ bá mi kó kíní jẹ́. Ṣé mi mọ bàtà mi jẹ́ ni? Kí ni gbogbo lẹ́yìn náà? Ṣé mi tó ń ta bàtà yìí ni? Designer man ṣé mi tó ń ta? Kí ni mo wá kó fún yín? Ẹlẹ́dàá tèmi ò lè wọ designer. Èmi ò mọ̀ o. Bí ẹlẹ́dàá yóò lè wọ designer èmi ò mọ̀ o. Bàtà tó jẹ́ pé ní gbogbo bàtà tí mo ní láyé àti lọ́run òun nìkan mo láìkì jù. À ń lọ síbi kan sí ni mo ní kí èèyàn kó bá mi kó fún un, mo wá gbà ń sẹ́ ẹ rí pé mi wọ bàtà dé ibà. Ẹ wọ bàtà sí mo pé kò ń ṣe lẹ́ẹ̀gì mo wọ̀ débẹ̀ ẹ̀ sún méjì kó bàtà. Ìsàlẹ̀ àpótí mi ni mo ṣe wà mo láìkì jù. LV ní bàtà yẹn bẹ̀rẹ̀ Saamu. Àwọn ẹgbẹ́ ó ní nǹkan fún yàn ní bí òkè ní ọjà fún àwọn ọdẹ ṣẹ́ni kankankankankan. LV ni. LV ni. LV. Ẹ wo ẹ check online. Níwọ̀ wàárí màá ṣú ẹ. Ẹ má bọ̀. Ìyá yín kọ́ adá fún yín. Wo bí. Ṣé ẹ̀mẹ́ni tó ń lọ yẹn ẹ mọ Ṣayọ̀? Ẹ sọ pé kí ló dé tí yóò fún Bọ́lá Saamu tí yóò fún ní bàtà. Ṣó ti gbọ́? Orí ẹ pé Ọlọ́run á wò yín. Ó yẹ ẹ máa lọ bí tẹ́ ń lọ. Ọlọ́run á wò yín. Ọlọ́run á dá yín sí. Bàtà tó ló láìkì jù. Ọ̀rọ̀ fún ọ̀wà tó wá pa mí. Mo ti rí. Ẹ wá ṣé ẹ̀sọ́ àwọn ògbẹ́ni nílé ẹ ká ṣiṣẹ́ padà. Ìwọ ni mi ò ní sọ bí mo ṣe mọ̀ mi ò ní sọ bí mo lọ àmọ́ pẹ̀lú kan tó wà lẹ́yìn mo ti kọ́ ẹ wò má jẹ̀bù tí mo bá community mi dá òní pé any time tí bá kú kan ro mi tọ́lá dẹ̀ ro mi ogun wà ó mọ́ ogun wà tẹ́bí tààrà yìí máa nà yẹn máa ṣàwọn ẹbí yẹn pa ni. Fàdà tó ti wò ó kí wọ́n máa ṣe fọwọ́ ìgbà ẹ̀sìn àrè máa wò báyìí. Ẹ dúró Bọ́lá Saamu ibikíbi tí passport tí mo sọ fún yẹn ibikíbi tó bá wà ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ̀yin àti passport tí visa bá wà lórí ẹ kúrò nílé ẹ mú kẹ́ sá lọ kúrò nílé torí ẹni tó rán wá ṣe tó bá rí pé àṣìṣe àkárí àtún kan tó ní ká ṣe ó máa padà wá pa yín náà. wà á bẹ̀rẹ̀ lọ́rọ̀ yìí. I don't fuck up. àlọ́rọ̀ yìí mo gbọ́dọ̀ mẹ́ tó rọ̀ yín ẹ máa lẹ̀ mọ́ mi Ṣayọ̀ rèé mo mọ bàbẹ́ mo mọ ìjẹ́ ìgbà tó gbé ní láti Kogi mo mọ̀ ṣòkò síbi tẹ́ fẹ́ lọ ẹ̀rí tó mo ti relax. ẹsẹ̀ tó rán yín fún mi ni mo ti relax o. ẹsà ààyè mi màá rú ààyè mi tẹ́ ẹ̀ bá tètè ṣe tó rọ̀ yín màá rú ààyè mi ẹ̀ẹ́dẹ̀ máa kọ́ mi tẹ́ wáyé. I don't fuck up now. I don't fuck up. kò yẹ kẹ́ ẹ máa ṣe lé iyekíye tó wù kọ́ lè fún yín kò yẹ kẹ́ ẹ máa wá sọ pé ẹ fẹ́ wá jíṣẹ́ láti pa mí. ọlọ́run kan máa ń kó mi lọ Ṣayọ̀ mo mọ ọ̀nà jù láyé ilé injunction ṣàpọ̀ ó ti yọ fóònù mi. Bọ́lá Saamu. tó o bá sọ ẹni tó rán ẹ fún mi tó o bá kúrò níbí má délé jẹ má arrest jẹ àti tó má ṣe fún mi. Sir, ẹ ṣeun fún attention tẹ́ fún wa. All right, and we would want to say thank you. I really appreciate gbogbo effort yín. But then lórí ọ̀rọ̀ community wa ní Ọláṣẹ́wà. I mean, look at us. Irú àwa báyìí, ó máa ń yà wá lẹ́nu pé ẹ máa fi wá sílẹ̀. Ẹ máa lọ pé Bọ́lá Saamu pé kó a máa represent community wa. I mean, how could you do that? No, ó dàbí pé ẹ̀ ń downgrade wa ni. That's so demeaning. Ṣẹ̀rí Bọ́lá Saamu tá à ń sọ yìí wọ́n popular ju DPO tó wà ní Olúrẹ̀bí police station lọ. Ọ̀rọ̀ wọn ti sú wa. Madam, ẹ ṣe sùúrù. Ṣé rí àwa tẹ́ ń wò yìí ọ̀rẹ́ aráàlú ni wá. And Mr. Saamu, Mr. Saamu, case kan wà lọ́wọ́lọ́wọ́ ní station wa tó jẹ́ wípé tẹ́yìn náà bá gbọ́ á yà yín lẹ́nu. Yeah, come in. Good. Yes, sir. Talk of the devil. Ọ̀gá sà, wọ́n rẹ̀ ní kí n máa bọ̀. Mo rẹ̀ ti débẹ̀ ti pẹ́ tó ti ní kí n jókòó pé àwọn àlejò. Ṣáwọn àlejò tọ̀ ló wà bí? Mo máa dàrú kí gbogbo rádà dà yìí. Ọ̀gá o. Báwo lè ṣe kúrò ní community tẹ́ sọ fún mi náà sọ fún mi? Bọ́lá Saamu, please stop that. Just stop it. Kí ló fẹ́ fà bọ́ nonsense yẹn? We're not here because of you, so please.
máa gbọ́ ojú ẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn olùkọ́ orí ẹ ti dàrú ẹ wo ara kan tí mo sọ yìí bàbá dúpẹ́. Oh my God. bẹ́ẹ̀ni bàbá dúpẹ́ ẹ jọ tó lọ lọ́rùn ẹ wò ṣáà lè yanjú kiri lọ́tọ̀ọ̀tọ̀ please can we settle it lọ́tọ̀ọ̀tọ̀. alẹ́ ò ṣe mí wo wá títọ́ nìyẹn. má wọrí. station lẹ́wọ̀. bàbá rẹ̀ wà rí. bàbá rẹ̀ wà rí. wo gbogbo ọ̀ràn tó ti dálẹ̀ òun ni kò bẹ̀rẹ̀ sí rọ́ọ̀sì because from here you're going to the prison straight. lọ́sẹ̀ lọ prison ni. exactly prison bíi ti bá wọn bọ́ prison wo lẹ pè mí fún àwọn ìmọ̀ wa ká ní mọ́lẹ̀ ẹ̀jọ̀ kí ni wẹ́rẹ́ yìí sọ́kò yé mi. Mr. Saamu ẹ ṣe sùúrù ṣe rí ẹni tí ó rán àwọn tí wọ́n kó àdá wá bá yín mo ti ní kàn lọ arrest ẹ̀ ó máa tó débi báyìí sí. Very God bless you. Kò lè bàjẹ́ fún yín. Àmín. She said. Madam, are you ready to talk now? Ẹ ní sùn ọ̀gá ẹ ti ṣìyàn kó aláàánú mi olóore mi léwu. Brasa bí a kẹ́ ní sùúrù kẹjẹ́ kí woman sọ̀rọ̀ kẹ́dẹ̀ gbọ́rọ̀ láti ẹnu ọ̀gá náà. Àlẹ́ ẹ ti ṣìyàn kó àwọn ni wọ́n gba passport fún mi sọtí ẹ̀yìn àwọn ni wọ́n fi fisa sórí ẹ̀ àwọn ni wọ́n fẹ́ travel out ṣẹ́ńdí àfisà ni wọ́n fún mi ẹ wo àwọn wèrè tí wọ́n wá sílẹ̀ tí wọ́n fẹ́ fún mi èmi ti smart ju every one of them lọ mo ti fi passport yẹn mo fi sínú láìlọ mo wá gbẹ́lẹ̀ mo wá rí bọ̀ mo dùn mọ́ àti pé ní bí mo ti mọ̀ kí orúkọ yìí má ṣẹlẹ̀ arábìnrin tó. Woman, are you ready to talk now? ọ̀gá ọlọ́pàá ṣé rò pé tó bá ṣe igbá tẹ fọ́nù lé mi ṣé rò bí irú yìí lè dá mi mọ́ ni and you o escape eléyìí ni. arábìnrin kíra rẹ kó èrè pọ̀ mọ́ o sì ní í dẹni àná gbogbo tó o bá wá bí yóò di sísè fún ọ sọ ti gbọ́ sórí gbogbo tó o bá bí kò jẹ́ nǹkan bàbàrà o tó o bá ti ṣe nǹkan tí mo ní o ṣe àwọn ìyá mi ó tì mí lẹ́yìn yóò dà fún ọ sórí nǹkan tí ọ sì ni pé ọ lọ wá ọmọkùnrin kan tó jẹ́ ìlú mọ̀ọ́ká tí gbogbo èèyàn mọ̀ káàkiri ládùúgbò tó bá jẹ́ pé ibikíbi tó bá dé báyìí ẹni mẹ́wàá òkè tó bá tó bọ́ síbẹ̀ yẹn ẹni mẹ́wàá òkè tó bá tó bọ́ sọ̀rọ̀ ẹni mẹ́wàá òkè tó yẹ gbogbo èèyàn mọ̀ káàkiri tó bá ti réyìn ó parí. bàbá tí bá gbọ́ yín yé dáadáa ẹ̀mí pé bíi celebrity nǹkan tí mò ń try láti sọ ni pé bí ẹni tó ń ṣeré orí ìtàgé tàbí tó ń kọrin ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni. kódà kó jẹ́ agbábọ́ọ̀lù gan-an ló bá rí déédéé kó má wàá gbá nǹkan kan gan ó ṣàjẹ́ tí gbogbo ayé mọ̀ káàkiri ọ̀tọ̀ èmi ò bá parí iṣẹ́ sí ọlá tí n bá ti parí iṣẹ́ sí wọlá tí ìwọ bá sáà ti sáàyè ọkọ lù ọ́ tó bá ti kọ lù ọ́ ó kò nánú ìwọ wà sí kí ni ìwọ mọ yọ̀nú owó ọmọ yọ̀nú ọlá tí ẹ ọmọ ta orí tí ọmọ burú ìwọ mọ sórí rẹ. ṣé ní bàbá ẹ ṣe gan ṣé níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ ń bọ̀rọ̀ yẹn lọ gbogbo ẹ̀ pátá ló yẹ yọ̀dà fún ọ. ṣe rírú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ ń ta ta ló máa rírú èmi báyìí tó máa ní òun ní fẹ́ kọlù mi. mo jẹ́rìí ẹ. èmi fúnra mi àfọwọ́tàn ọ́ wá ó pọ̀ àwọn olójú kòkòrò bẹ́ẹ̀ yẹn. àwọn olójú kò mú un lọ. ẹ gbọ́ ẹ rí hàn wò. wo bí lọ́ba tẹ̀ ń kọ́ sójú yóò máa kọ́. a kọ́ sápò yín tó máa ga. ó là láti. lágbára ọlọ́run náà máa kọ́ mi yọ ni lọ́wọ́wọ́ ọ̀run yìí orí ẹ̀ máa kọ́ mi yọ ni lágbára lọ́wọ́ máa rọ́gọ́ káì àìmọye àwọn ọkùnrin máa fọ́ victim àìmọye àwọn ọkùnrin máa há sírú nǹkan báyìí torí olóò àbíta ni wọ́n máa fún ní físà tó dẹ̀ sọ fún wọ́n máa ra tíkẹ́ẹ̀tì fún wọn máa gbé ìrìn àjò tí ò ní fọ́ everybody máa rún irú kí ni ọlọ́run máa kó ayọ̀ lọ́wọ́ yín ni. àmín. ẹ̀yin tẹ́ ń gbìyànjú tẹ́ ẹ sásìkò ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ rí ògo wa mọ́lẹ̀ nítorí nǹkan tẹ́ ẹ ní ẹ fẹ́ fowó tàn wá wá àtàlọ́ máa rówó tí ò ní gbà ẹ fẹ́ fowó tàn wá wá kẹ́ lè fi gba ògo wa ọlọ́run máa bá ti jẹ́ ní àtiwọ́ náà àtiwọ́ náà àtiwọ́ náà àtiwọ́ náà tó bá gbìyànjú ilé ọlọ́run bá ti jẹ́ ni. bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù madam fẹ́lẹ̀ tẹ́ ṣe yìí you are going to pay for it. Because ẹ̀yin tẹ́ lórí láyà tẹ́ rán àwọn èèyàn wípé kí wọ́n lọ kó àdá báyàn ó bí ìfẹ́ máa ní àwọn èèyàn tó níbọn nìyẹn. kí ni tèmi pẹ̀lú bọ́n ṣé bọ́ wọn boys ọ̀wọ́n ọ̀rẹ́ ẹ̀ ládùúgbò ni mo kàn ní kó bá mi set up kí ló kọ́ ẹ̀mí pẹ̀lú bọ́n èmi ò mọ́ anything pẹ̀lú bọ́n o. ọlọ́run mú yín ni irú yín ọlọ́run máa mú yín ni. irú ilé a máa kó àwọn èèyàn bíi tiẹ̀ tó kù á kọ́ wọn lọ́gbọ́n. ọ́fíìsà ó yá ẹ dá padà sínú sẹ́ẹ̀. káì ọkàn ẹ̀ ti yí ó tún rọ́wọ́ ọdún sẹ́ẹ̀
ọkọ ẹ̀ ti yà fún bẹ́ẹ̀ ni pé ní ẹ̀mí torí ọlọ́run. What is happening for God's sake? What? Now. Can you see now? Bẹ́ẹ̀ni sọ. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.